a kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, Ọlọ́run yóò fi àlùbáríkà ṣiṣẹ́ fún wa. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday, ọjọ́ kẹrin nínú oṣù kẹrin ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà nílé iṣẹ́ ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ ọ̀kan nínú àwọn igbákejì sí olùdarí nílé iṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀hún ti DSS, eyín ọ̀gbẹ́ni Adams Abu òun mà ló ti sọ̀rọ̀ bóde o lówùúrọ̀ kùtùkùtù òní níbi ètò kan èyí tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ipò tí ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà tó wà lọ́wọ́ báyìí. Níbẹ̀ ni ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí ọ̀hún Adams Abu òun ló tẹnu bọ ọ̀rọ̀. Ó ní ní àkọ́kọ́ náà, ó ní bóun ó bá sọ òdodo ọ̀rọ̀ o, ó ní àsìkò rèé láti bá àwọn gómìnà eléyìí tó tó bí 20 ní orílẹ̀-èdè wa Nàìjíríà sọ èyí tó ń jẹ́ òdodo ọ̀rọ̀ láti darapọ̀ mọ́ àwọn gómìnà yòókù lórí èròǹgbà láti dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ èyí tí ìjọba àpapọ̀ tó ń ti àwọn gómìnà tí wọ́n yiri rẹ̀ wò. Ó ní ohun tó ń bẹ nílẹ̀ yìí, ó ní àìláṣọ ọlọ́run pàkánì, ó tún àpérò mẹ́rin wò. Ó ní kò yẹ kí wọ́n fi falẹ̀ rárá wò láti dá àwọn ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ kí wọ́n lè túbọ̀ ṣe ìrànwọ́ fún ẹ̀ka ètò ààbò gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà. Abu tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ètò ààbò ilẹ̀ yìí ó ti mẹ́hẹ̀ látàrí wípé àwọn ohun tó tó àti ohun tó yẹ o èyí tó yẹ kí wọ́n ṣe fún àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò gbogbo, ó ní ohun àwọn nǹkan ọ̀hún ní òtó fún wọn léléyìí tó fà á kí ètò ààbò ilẹ̀ yìí kó mẹ́hẹ̀. Ó ní lára wọn láti rí àwọn iléeṣẹ́ ológun, àwọn ẹ̀ṣọ́ ara ẹni làbòlú tó fi mọ́ àwọn ọlọ́pàá jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àìní irinṣẹ́ tó ti owó oṣù èyí tí ò dánmọ́rán fún wọn, òun ló fà á tí gbogbo nǹkan tó mẹ́hẹ̀ lábala ètò ààbò. Ó tẹ̀síwájú tó fi kún nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní tá a bá ní káàtì bí pẹlẹbẹ káàtì mú ọ̀lẹ̀gẹ̀ káàtì bí ìṣáná kíyèsí ògùn. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà, ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń pè wọ́n fún àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì pàápàá jù ní ohun tó bá ní ṣe pẹ̀lú ètò ààbò, ṣùgbọ́n látàrí àìní àwọn ohun èlò èyí tí wọ́n lè fi kojú àwọn ìṣòro ọ̀hún, òun ló fà á tó dàbí ẹni wípé wọn kì í jára mọ́ àwọn èèpè èyí tó bá ti ní ṣe pẹ̀lú láti gba ẹ̀mí sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn adigunjalè tàbí àwọn agbésùmọ̀mí. Ó ní lára rẹ̀ láti rí ìbọn èyí tó jẹ́ wípé èyí tí àwọn agbésùmọ̀mí ń lò ó lágbára ju tàwọn ọlọ́pàá. Ó ní bẹ́ẹ̀ sì ni àwọn ọlọ́pàá wọn ò ní àwọn ìbọn ohun ìjà, wọn ò ní ọkọ̀, owó oṣù wọn ò pé àti àwọn ohun mìíràn mèremère èyí tó yẹ kí ìjọba ṣe fún wọn. Ó ní òun yóò rọ ìjọba àpapọ̀ tó ń ti ìjọba ìpínlẹ̀ láti rú àwọn ọlọ́pàá lágbára. Bákan náà, àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yìí kí wọ́n rí dájú pé wọ́n tètè dá wọn sílẹ̀ kí wọ́n sì rú wọn lágbára o láti lè kojú àwọn ìṣòro èyíkéyìí tó bá fẹ́ kojú wọn kálàáfíà lè jọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ tó tẹnu Adams Abu tó jẹyọ rèé láàárọ̀ òní lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó. Ó dàbí ẹni wípé àmì ìdánilójú wípé epo bẹtiróòlù yóò máa ti iléeṣẹ́ ìfọ epo ti Dangote tó wà ní ìpínlẹ̀ Èkó jáde tí ó bá fi di inú oṣù karùn-ún ọdún tí a wà yìí, gẹ́gẹ́ bí ìwádìí èyí tí àwọn akọ̀ròyìn ṣe fi hàn wípé iléeṣẹ́ ìfọ epo Dangote èyí tó kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó, wọ́n ní wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa fọ epo bẹtiróòlù jáde o èyí tí ó di ọ̀títà fún gbogbo àwọn alágbàtà epo bẹtiróòlù jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ bá gbàgbé, iléeṣẹ́ ìfọ epo Dangote òun ló ti bẹ̀rẹ̀ sí ní gbé epo dísù jáde nínú oṣù kẹrin èyí tí a wà yìí
tó sì ti mú àdínkù bá iye tí wọ́n ta epo dísù tẹ́lẹ̀ yàtọ̀ sí iye tí wọ́n tà á sẹ́yìn. Nínú ọ̀rọ̀ ọ̀hún èyí tó jẹyọ nínú ìwádìí fi hàn wípé láti ìbẹ̀rẹ̀ ọdún tá a wà yìí títí dínú oṣù kẹta èyí tá a wà nínú ọdún rẹ̀ yìí ló jẹ́ wípé ó ní díẹ̀ belenja báyìí nínú ẹgbẹ̀rún méjì náírà tí wọ́n ń ta jálá epo dísù kan 1,700 naira ní iye tí wọ́n ta jálá epo dísù kan. Ṣùgbọ́n lẹ́nu ìgbà tí iléeṣẹ́ ìfọ epo Dangote tó bẹ̀rẹ̀ sí ní ta epo dísù jáde fún àwọn alágbàtà epo bẹtiróòlù ní iye tí wọ́n tà á ti wálẹ̀ èyí tó jẹ́ wípé 1,250 naira 1,300 naira ní àwọn ilé epo ni wọ́n tà á jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí, èyí tó ti bẹ̀rẹ̀ sí ní mú ìdùnnú bá gbogbo àwọn tí wọ́n jẹ́ alágbàtà epo bẹtiróòlù ní orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ̀kọ́ ó ti ń fojú mímu hàn. Ṣùgbọ́n wọ́n ní láìpẹ́ yìí kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fi ọkàn wọn balẹ̀ nítorí wípé ilé-iṣẹ́ ìfọ epo Dangote yóò bẹ̀rẹ̀ sí ní máa fọ bẹtiróòlù eléyìí tí ó jẹ́ kí iye tí wọ́n ta bẹtiróòlù náà kó wálẹ̀ jọjọ ní orílẹ̀-èdè Nàìjíríà yàtọ̀ sí àgbẹ́kẹ̀lé wa eléyìí tó jẹ́ ìdá 100 nínú 100 epo bẹtiróòlù tí wọ́n ń kó wọlé láti ilẹ̀ òkèèrè, èyí tó sì fà á kí epo ọ̀hún kó wọ́n gógó. Wọ́n ní bí iléeṣẹ́ ọ̀hún bá ti bẹ̀rẹ̀ sí ní ta epo bẹtiróòlù síta fún àwọn alágbàtà á jẹ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà náà a ti ń bọ́ kúrò lọ́wọ́ hílà ìlò àìrí epo. Wọ́n ní bákan náà ilé-iṣẹ́ ìfọ epo bẹtiróòlù ìjọba èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Edo náà òun náà yóò bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́ yìí tí ó bẹ̀rẹ̀ sí ní máa ta epo bẹtiróòlù síta fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí ó jẹ́ kí iye tí wọ́n ta jálá bẹtiróòlù kan kó wálẹ̀ yàtọ̀ sí 600 náírà ó lé 40 náírà èyí tí wọ́n tà á lọ́wọ́ báyìí. Àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn tí wọ́n ń ṣe ohun jíjẹ àti ohun mímu tí wọ́n ní ilé-iṣẹ́ ní jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè yìí ni wọ́n ti sọ̀rọ̀ bóde wípé kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí àfikún owó iná mọ̀nàmọ́ná eléyìí tí wọ́n ti fi kún báyìí tó sì ti di gọbọi fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti rà àti láti san owó ọ̀hún, gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ eléyìí tó ń pín iná àti tó ń pèsè iná NEC gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n gbé jáde wọ́n ní owó tí wọ́n fi kún owó náà òun ló lé ní 200 náírà yàtọ̀ sí 50 náírà ó lé 7 èyí tí wọ́n san tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Ní báyìí wọ́n ní owó gọbọi tí wọ́n fi kún owó iná yìí ó ṣeé ṣe kó ṣe àkóbá fún àwọn ilé iṣẹ́ tó ń pèsè ohun jíjẹ àti ohun mímu tó ń tí ohun èlò ní orílẹ̀-èdè Nàìjíríà, nítorí wípé bí owó ọ̀hún bá ti ga jura lọ ó ṣeé ṣe kí àwọn ilé iṣẹ́ náà kí wọ́n kó igbá wọlé láti lọ sí orílẹ̀-èdè bòmíì. Wọ́n wá ní bákan náà kí wọ́n jẹ́ kí àdínkù kó dé bá owó iná mọ̀nàmọ́ná èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn yóò máa san ṣùgbọ́n ilé iṣẹ́ èyí tó ń pín iná NEC òun ṣe lálàyé tirẹ̀ wípé àwọn iná ọ̀hún tí wọ́n fi owó kùn ó ní wọn lẹ́jẹ̀mọ́ bí wọ́n ti pín wípé àwọn ẹ̀ka kan yóò máa lo iná fún odidi 20 wákàtí, bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀ka kan yóò máa lo iná fún wákàtí 18 ní ìgbà tí àwọn kan yóò máa lo iná fún odidi wákàtí 15. Bákan náà àwọn ẹ̀ka kan yóò máa lo iná fún odidi wákàtí 10 gbáko nínú wákàtí 24 èyí tá ń lò lójúmọ́, àti wípé àwọn abala ilé tó kẹ́yìn yóò máa lo iná ó kéré jù wákàtí 8 ní ojúmọ́ wọ́n ní bí wọ́n ti pín tí wọ́n ti ṣe àlàkalẹ̀ rẹ̀ yìí ní iye owó tí wọ́n yóò máa san ló fi yàtọ̀ síra wọn, ṣùgbọ́n bó ti wù kó rí wọ́n ní owó náà ó ti lé yàtọ̀ sí iye tí wọ́n san tẹ́lẹ̀. Lákòótán àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ àti àwọn tó ní ilé iṣẹ́ gbogbo àgbáríjọpọ̀ ẹgbẹ́ wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti bojú wẹ̀yìn kí wọ́n tún àdéhùn àti ọ̀rọ̀ wọn kí wọ́n tún gbé yẹ̀wò dáadáa kó má bàa ṣe àkóbá eléyìí tí ó jẹ́ kí àwọn ilé iṣẹ́ náà kó gbá wọlé tí ó sì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ kí wọ́n pàdánù iṣẹ́ wọn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọwọ́ àjọ
Efcc ló ti tẹ akọ èyí tó ń ṣe bí abo Idris Okuneye tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky fún ẹ̀sùn wípé ó ń ṣe owó náírà orílẹ̀-èdè Nàìjíríà báṣubàṣu níbi ìnáwó kan o. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ àjọ Efcc bí wọ́n ti gbé ìròyìn ọ̀hún jáde lónìí tí í ṣe ọjọ́bọ̀ Thursday, wọ́n ní alẹ́ àná ọjọ́ Wednesday ọjọ́rú òun ni wọ́n fi ọwọ́ òfin ni wọ́n fi mú Bobrisky látàrí wípé ó ń ṣòwò orílẹ̀-èdè Nàìjíríà owó náírà lẹ̀ yìí ó ṣe báṣubàṣu o níbi ayẹyẹ ìnáwó kan lélẹ́yìí tó sì lòdì sí òfin àgbékalẹ̀ àti àlàkalẹ̀ tá a fi ná owó láwùjọ pẹ̀lú ìkéde èyí tí ìjọba àpapọ̀ tí wọ́n ti ń ṣe lórí níná owó náírà lẹ̀ yìí láti jìnnà sí ṣíṣòwò náírà báṣubàṣu. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lówùúrọ̀ kùtùkùtù ní ọjọ́bọ̀ Thursday ni wọ́n sọ di mímọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ Efcc eyín ọ̀gbẹ́ni Oyèwálé Délé èyí tó sọ̀rọ̀ náà di mímọ̀ fún àwọn akọ̀ròyìn sọ wípé alẹ́ ọjọ́rú Wednesday èyí ni wọ́n mú Bobrisky tó sì ti wà ní àhámọ́ àti àgọ́ àwọn àjọ Efcc ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti mú o tó sì wà pẹ̀lú wọn pẹ̀lú ọ̀rọ̀ ìwádìí. Ní gẹ́rẹ́ tí wọ́n bá ti parí ìwádìí wọn lórí Bobrisky wọn yóò gbé lọ ilé ẹjọ́ ni nítorí pé ohun tó ṣe ó lòdì sí òfin tó ń ti ìkéde tí ìjọba àpapọ̀ lẹ̀ yìí àti ilé ìfowópamọ́ CBN èyí tí wọ́n ti ń lukoro rẹ̀ sí etí gbọ́ àwọn ènìyàn wípé kí wọ́n má ṣe ṣòwò náírà báṣubàṣu, bákan náà kí wọ́n bọ̀wọ̀ fún òfin owó náírà ilẹ̀ yìí. Ṣùgbọ́n èyí tí wọ́n ní Bobrisky ó kọ tí ọ̀gbọ̀n yìí Délé Oyèwálé ní báyìí tí wọ́n bá ti parí ìwádìí wọn ni wọn yóò sọ̀ǹgọ̀ Bobrisky akọ tí ń ṣe bí abo èyí tí ọ̀rọ̀ rẹ̀ ti gbarí ayélujára kan láti bí ọ̀sẹ̀ kan ó lé sẹ́yìn báyìí. Wọn yóò sọ̀ǹgọ̀ rẹ̀ lọ sílé ẹjọ́ láti lọ ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wà ru ọwọ́ ìwà ọ̀hún èyí tí wọ́n fẹ̀sùn rẹ̀ kàn án. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin takasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido òun mà ń ló ti sọ̀rọ̀ bóde pẹ̀lú ohùn ọpẹ́ àti orin ọpẹ́ èyí tó ń kọ jáde lẹ́nu wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ìbejì làǹtìlanti eléyìí tí Ọlọ́run ọba tó bùn òun látàrí ìwà èyí tí àwọn òun wù pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe dáadáa sí láti ìgbà èyí tí àwọn ọmọ náà tí wọ́n ti délé ayé ó ní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn ènìyàn máa ń sọ wípé àwọn ìbejì wọ́n á máa ṣèjọ̀gbọ̀n lọ́pọ̀lọpọ̀ wọ́n á sì máa dá àwọn òbí wọn láàmú. Ó ní ṣùgbọ́n ìbejì èyí tí Ọlọ́run bu òun ó ní ìbejì àlùbáríkà ni àwọn ọmọ òun ò kì í ṣe ìjọ̀gbọ̀n bẹ́ẹ̀ ni wọn ì dá ìyá àbí bàbá láàmú wọ́n sì ń ṣe dáadáa ni ó ní àwọn ọmọ òun ni wọ́n ti ń ṣe róńdóróńdó pẹ̀lú ìtọ́jú èyí tó péye ó ní nípa ìdí èyí ohùn ọpẹ́ òun àti orin ọpẹ́ òun kò lè tán níwájú Ọlọ́run ọba nítorí wípé ó ní gbogbo ìgbà ni Ọlọ́run dára sí òun sì dúpẹ́ lórí àwọn ọmọ òun tí òfin ní òun lára àti ìyàwó òun gẹ́gẹ́ bí Davido bó ti sọ ọ̀rọ̀ òun di mímọ̀. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV lónìí ti ṣọjọ́bọ̀ títí di ojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní láti gbọ́ tòrò ìmíì. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.